èyí lé o. Ṣé ẹ ti gbọ́ tẹlẹ́wọ̀n tó fẹ́ gba físà ìlú òyìnbó? Ohun táwọn ọ̀gá wọ́dà kan ń ṣe lọ́gbà ẹ̀wọ̀n nìyí, ẹ̀yin náà ẹ wá gbọ́. Ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí nígbà kan rí o. Ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà pẹ́ díẹ̀, àmọ́ ohun tó ṣẹlẹ̀ báyìí fi hàn pé rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́, àbòsí sì ti wà nílẹ̀ yìí ọ̀nà jìn gan-an. Ǹjẹ́ ẹ rántí obìnrin kan tí wọ́n ń pè ní Gloria Ohun? Obìnrin kan báyìí tí wọ́n mú láyé ìjọba ológun Muhammadu Buhari àti Túndé Ẹ̀dí Àgbọn ni. Pápá ọkọ̀ òfurufú Aminu Kano ní Kano ni wọ́n ti mú lọ́jọ́ 22 oṣù kẹrin April 22, 1985. Wọ́n bá kokéènì lẹ́rù ẹ̀ ní ó fẹ́ gbé e lọ sílùú òyìnbó ni wọ́n bá mú un. Lásìkò àwọn Ẹ̀dí Àgbọn yìí, nǹkan burúkú ni kí wọ́n mú èèyàn pé ó gbé oògùn olóró nítorí wọn yóò dájọ́ ikú fún un ni. Wọn yóò sì kọ̀yìn ẹ̀ ságbà bíi tadigunjalè, wọn yóò sì yìnbọn pa á. Ọ̀rọ̀ náà kì í ṣe tuntun nígbà náà. Ṣé lọ́jọ́ 10 oṣù kẹrin 1985 yẹn kan náà ni wọ́n kọ̀yìn àwọn mẹ́ta kan ságbà, Bartholomew Ọwọ̀, Bernard Ògèdèǹgbé àti Lawal Ojúọlápé. Ọ̀rọ̀ kokéènì yìí náà sì ni. Kò tí ì wá ju ọ̀sẹ̀ kan àtọjọ́ díẹ̀ tí wọ́n pa àwọn yìí ni wọ́n mú Gloria Ohun. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ dariwo nìyẹn. Ṣé wọn yóò pa Gloria Ohun ni? Obìnrin ohun tí àwọn èèyàn ń béèrè rèé. Àfi bí ohun tẹ́nìkan kò rò ṣe ṣẹlẹ̀. Àwọn custom ni wọ́n mú Gloria ní 22 April. Nígbà tí ó di 25 April, wọ́n fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Àmọ́ lọ́jọ́ kẹta tó dé sọ́dọ̀ àwọn ọlọ́pàá, ìyẹn ní April 28, ariwo ta pé Gloria Ohun ti kú sátìmọ́lé àwọn ọlọ́pàá o. Wọ́n ló kú pátápátá. Ní ìforígbárí oríṣiríṣi bá bẹ̀rẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, wọ́n ní májèlé inú oúnjẹ ló pa Gloria. Ìjọba Buhari bínú, wọ́n láwọn ò ní gbà. Wọ́n gbé ìgbìmọ̀ dìde pé àfi kí wọ́n wádìí kìíní náà. Gbogbo ayé gbọ́dọ̀ mọ ikú tó pa Gloria. Ìgbìmọ̀ náà ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ ní gbẹ́kẹ̀ẹ́bú. Wọ́n fìbọn gbàjọba lọ́wọ́ àwọn Buhari. Níjọba bá bọ́ sọ́wọ́ Ibrahim Babangida. Níbẹ̀ ni rédèrèdè ti bá ìwádìí náà. Títí dòní kò sì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà parí sí tàbí bó ti jẹ́ gan. Àfi nígbà tí ìròyìn jáde pé Delegiwa, olóòtú àgbà ìwé ìròyìn Newswatch, ti rí àṣírí ọ̀rọ̀ yìí o, pé Gloria Ohun kò kú, wọ́n fẹ̀yìn pọ́n jáde ní Nàìjíríà ni o. Òkú ẹlòmíì tó ti pẹ́ ní mọ́ṣúárì ni wọ́n gbé jáde fáyé rí. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní Gloria kọ́ lórúkọ obìnrin náà, Ṣíyìnrè ni, àti pé ọ̀rẹ́ lòun àti àwọn ìyàwó olórí ìjọba tuntun ìgbà náà, ìyẹn Babangida àti Fasa. Ẹnìkan tó ti mọ àwọn méjèèjì ni wọ́n lórí Gloria ní London. Kódà pé ó ti bímọ fọ́kọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ torí ọkọ ẹ̀ ti tẹ́lẹ̀ ti kú. Àti pé níbi ìkómọ tí wọ́n ṣe fọ́mọ wọn, wọ́n rí ìyàwó Babangida àti ìyàwó Mama Fasta torí ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Delegiwa ni wọ́n ló rán onífọ́tò lọ síbẹ̀, wọ́n sì ya fọ́tò. Wọ́n kó fọ́tò wálé ní wàhálà dé. Ọjọ́ kejì ni wọ́n fi lẹ́tà kan ránṣẹ́ sí Gíwá tó ní láti iléeṣẹ́ ààrẹ ni. Ǹjẹ́ kó yẹ lẹ́tà wò? Àṣé bọ́ǹbù ni, níbẹ̀ ló ti kú ikú bọ́ǹbù. Ohun tí àwọn èèyàn ń gbé kiri nígbà náà nìyẹn. Nítorí ẹ̀ ní Gani Fáwẹ̀mí sì ṣe dìde tó ní àwọn Babangida mọ̀ nípa ikú Delegiwa. Gani ló lọ sí kóòtù. Ìjà sì dé láàrin òun àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ológun, pàápàá Halilu Akilu tó jẹ́ aṣáájú àwọn ẹ̀ṣọ́ fún Babangida. Lọ́rọ̀ kan títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí o, àwọn kan sì gbà pé Gloria Ohun sì wà láyé. Wọ́n kàn ti kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ dásẹ̀ wọ Nàìjíríà mọ́ ni. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn náà gbilẹ̀ gan-an nígbà náà, ọ̀pọ̀ àwọn tí wọ́n gbọ́ ìròyìn ọ̀hún ni wọn kò gbà á gbọ́. Ìdí ni pé báwo ni agbófinró yóò ṣe mú ọ̀daràn tí yóò rí ibi jáde mọ́ wọn lọ́wọ́? Àsìkò náà sì ni àgbọ́sọ bẹ̀rẹ̀ sí jáde pé ìyẹn ò máa jẹ́ tuntun, pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n dáadáa o. Wọ́n ròyìn àrà tí àwọn wọ́dà máa ń dánwò fáwọn ẹlẹ́wọ̀n tó ń ṣẹ̀wọ̀n lọ́dọ̀ wọn. Wọ́n ní bí ẹlẹ́wọ̀n míì bá lówó dáadáa, àwọn wọ́dà fúnra wọn ni wọn yóò máa mú jáde tí wọn yóò sì máa jẹ́ kó jáde fún fàájì lálẹ́, kódà kó fẹ́ lọ sí ilé ẹ̀, àti àwọn ìrìn míì tó bá fẹ́ rìn nígbà tó bá ti lówó lọ́wọ́. Kò tún sí ẹni tó gba irú àhesọ báyìí náà gbọ́. Pàápàá nígbà tí wọ́n sọ pé àwọn wọ́dà máa ń ṣe é débi pé ọ̀tọ̀ lẹni tí yóò máa ṣẹ̀wọ̀n fáwọn olówó
tí wọn yóò sì ṣí olówó sílẹ̀ kó wábì kan gbà lọ. Eléyìí náà bí àṣé làwọn ọlọ́gbọ́n ń kà á sí. Àfi àwọn àṣírí tó wá ń tú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó fi hàn pé nǹkan ń ṣe níjù tí ará ilé kò gbọ́ o, àti pé ohun tó ń ṣẹlẹ̀ ní sàárè òkú nìkan ló lè sọ. Òkú ni kò sì ní sọ̀rọ̀ fara ayé yìí, torí òkú tó ti kú kì í bára ayé wíjọ́. Ọ̀dọ́ ọmọkùnrin kan Idris Okuneye tí wọ́n ń pè ní Bobrisky ní àṣírí ohun tó ń lọ láwọn ọgbà ẹ̀wọ̀n wa lásìkò ìgbàlódé yìí ti tú síta, tí èèyàn sì wá ti mọ̀ báyìí pé kékeré ni àhesọ ayé àwọn ológun ìjọ́sí o. Ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kò bò, àwọn ẹlẹ́rìí wà dáadáa. Bobrisky ló lọ sẹ́wọ̀n tó tẹ̀wọ̀n dé. Ọjọ́ 12 oṣù kẹrin April 12, 2024 ni wọ́n jù ú sẹ́wọ̀n oṣù 6 tí wọ́n ló ń ṣe owó náírà báṣubàṣu, tó sì jáde lẹ́wọ̀n náà lọ́jọ́ 5 oṣù kẹjọ 2024. Àmọ́ bí Bobrisky ti jáde lẹ́wọ̀n ló bẹ̀rẹ̀ sí jambula ẹnu, tó ń bá àwọn ọ̀rẹ́ ẹ̀ kan sọ̀rọ̀, tó sì sọ fún wọn pé ní tòun o, òun ò máa ṣẹ̀wọ̀n kankan. Bàbá aláyé kan lòun bá sọ̀rọ̀ nínú àwọn ọ̀gá wọ́dà. Àwọn ni wọ́n ṣètò fóun tó jẹ́ ilé ọ̀tọ̀ pátá ni wọ́n fòun sí, tí òun gbádùn ní tòun bí èèrà inú ṣúgà. Àmọ́ mílíọ̀nù díẹ̀ lòun san fún wọn o. Ọ̀rọ̀ yìí ló di wàhálà tó tú àṣírí ńlá, nítorí ó fẹ́rẹ̀ jẹ́ kò sí ẹni tó gbọ́ irú ẹ̀rí láàrin ìgboro pé ẹlẹ́wọ̀n kan wà tó jẹ̀gbádùn ayé àwọn lọ́lá bẹ́ẹ̀ lẹ́wọ̀n. Bobrisky ló jẹ́ káyé gbọ́ o. Ń lọ̀rọ̀ bá di gìrìgìrì láàrin àwọn ọ̀gá wọ́dà. Ṣé gbogbo wa ló lè? Ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrá o. Kò sí ọ̀gá wọ́dà tó fẹ́ kí a jẹ ìwà ìbàjẹ́ burúkú yìí símọ́ òun lórí. Àbí ta ni yóò fọ̀bẹ tó bá sọnù jẹ́ṣu? Òyìnbó kò ka olè, afárá lòyìnbó kọ. Ó hàn pé àwọn ọ̀gá wọ́dà kan ti jáfara jù ní ilẹ̀ ṣe fẹ́ mọ́ olóró wọn sí gbangba. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti lé Michael Anugua, ọ̀kan nínú àwọn kọ̀ǹtrólà wọn ní Kirikiri, dànù pé kó lọ jókòó díẹ̀ sílé náà, àti Síkírù Adékúnlé náà ní Kirikiri níbẹ̀. Ọ̀gá lòun náà. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá lé Ògbúlé Samuel Obinna tí òun wà lọ́gbà ẹ̀wọ̀n Àfipó ní Ẹ̀bọ̀nyì. Ẹ̀sùn tí wọ́n fi kan òun ni pé òun náà máa mú àwọn ẹlẹ́wọ̀n jáde fún fàájì. Bẹ́ẹ̀ ọ̀gá lòun náà. Bákan náà ni wọ́n lé Iluafonsi Kelvin Ikechukwu lọ́gbà ẹ̀wọ̀n Kùjé l'Àbújá. Ọ̀gá lòun náà níbẹ̀. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ń bá àwọn ẹlẹ́wọ̀n gba owó ńláńlá sọ́wọ́. Àsìkò igbọn làṣírí ṣẹ̀ṣẹ̀ tú pé lóòótọ́ làwọn ọ̀gá wọ́dà máa ń ṣètò fáwọn ẹlẹ́wọ̀n kan láti wà láyé ọ̀tọ̀ tí wọ́n sì gba owó gidi lọ́wọ́ wọn. Ohun tó fà á tí ẹlẹ́wọ̀n fi ń ráyè jáde tàbí gbé ilé ọ̀tọ̀ nìyẹn. Lóòótọ́ làwọn ọ̀gá wọ́dà gbìyànjú láti sọ pé kinní náà kò rí bẹ́ẹ̀. Àmọ́ bí wọ́n ti ń gbìyànjú tó bẹ́ẹ̀ ló ń hàn pé irọ́ burúkú làwọn náà ń pa. Àwọn ẹlẹ́wọ̀n kan wà tí wọ́n ń jayé ọba lọ́gbà ẹ̀wọ̀n. Ti Bobrisky yìí ló jẹ́ kí aráàlú mọ̀ pé irú kinní náà ti ń ṣẹlẹ̀ tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá ni. Àmọ́ nígbà tí eléyìí ṣẹlẹ̀ tí ariwo yìí pọ̀, làwọn ọ̀gá lọ́gbà ẹ̀wọ̀n wọ̀nyí ṣe àwọn kinní kan tó lè mú nǹkan le fún àwọn ọ̀gá wọ́dà tí wọ́n ń firú àwọn nǹkan báyìí jẹun. Àwọn òfin àti ètò tó le kókó ni wọ́n gbé kalẹ̀. Ohun tó jẹ́ kí àṣírí ìwà pálapàla míì tí wọ́n tú hù láti ọ̀dọ̀ àwọn olórí ọgbà ẹ̀wọ̀n yìí jáde síta nìyẹn. Tàbí ẹ ti gbọ́ rí pé ẹnìkan wà lọ́gbà ẹ̀wọ̀n, ó sì fẹ́ gba pásípọ̀ọ̀tì àti físà láti jáde nílùú. Ẹni tó bá gba físà sáfẹ́ lọ sílùú òyìnbó ni. Bí ọ̀rọ̀ ti rí fún ọkùnrin kan tí wọ́n pè ní Haruna Ayọ̀ nìyí. Ẹni tí àwọn wọ́dà fúnra wọn mú lọ sí ibi tí wọ́n ti ń gba pásípọ̀ọ̀tì tí yóò fi gba físà. Bẹ́ẹ̀ ẹni tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ni. Àwọn oníròyìn Punch ni wọ́n ṣiṣẹ́ náà o. Àṣírí tí wọ́n sì tún náà túbọ̀ dá nǹkan rú fáwọn ọ̀bàyéjẹ́ níléeṣẹ́ aṣọ́bodè ilé wa, ìyẹn Nigeria Immigration Service. Wọ́n ní ọjọ́ 19 oṣù karùn-ún tó kọjá yìí ní kinní náà ṣẹlẹ̀. Ẹ̀wọ̀n ni Ayọ̀ wà. Ẹ̀wọ̀n gbére ni wọ́n sì kọ́kọ́ sọ ọ́ sí, nítorí pé ẹ̀sùn ìdigunjalè ni wọ́n torí ẹ̀ mú, tí wọ́n sì bá a ṣẹjọ́ kí wọ́n tó jù ú sẹ́wọ̀n. Nígbà tí wàhálà àwọn èèyàn ẹ̀ pọ̀, wọ́n ní ìwà Ayọ̀ dá lọ́gbà ẹ̀wọ̀n tó wà ni wọ́n bá dín ẹ̀wọ̀n ẹ̀ kù sí ọdún 21 years. Ẹ̀wọ̀n ọdún 21 yìí ni Ayọ̀ ń ṣe tó fẹ́ gbabẹ̀ gbé bẹ́ẹ̀ o. Ó fẹ́ mọ bí yóò ti jáde lọ́gbà ẹ̀wọ̀n náà. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó fẹ́ jáde kó máa rìn kiri ní Nàìjíríà, ó fẹ́ jáde kó gba ìlú òyìnbó lọ ni. Yóò kàn di lọ́jọ́ kan ni àwọn èèyàn tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ pé adigunjalè ni ó ti wà lẹ́wọ̀n gbére yóò kàn déédéé rí nígboro London tí yóò máa rìn kiri. Ohun tí àwọn wọ́dà àti àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n wa gbogbo ń ṣe fún Nàìjíríà nìyẹn.
bí èèyàn bá ṣẹ̀ sófin tó ṣe ohun tó burú sí àwọn ọmọlàkejì tó pààyàn nítorí pé òun fẹ́ máa jayé, tí wọ́n bá sọ irú ẹni bẹ́ẹ̀ sẹ́wọ̀n kì í ṣe nítorí kó lè jìyà ẹ̀ṣẹ̀ tó ṣe yìí nìkan, àmọ́ kó lè jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn tó kù láyé tí wọ́n bá tún fẹ́ ṣe irú ẹ̀ ni. ṣùgbọ́n nígbà tí èèyàn bá pààyàn tàbí tó ṣe àwọn ìwà burúkú míì tí wọ́n mú tí wọ́n sì jù sẹ́wọ̀n, tó wá jẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́wọ̀n tó ń ṣọ́ ọlọ́gbà ẹ̀wọ̀n ló ti lo ẹsẹ̀ gígùn àti agbára owó tí wọ́n fi yọ irú ẹni bẹ́ẹ̀ jáde, tí aráàlú kò sì mọ̀ pé kò sí lẹ́wọ̀n mọ́, tí wọ́n rò pé ọ̀daràn wà lẹ́wọ̀n tí ọ̀daràn sì wà nígboro tó ń jayé ọba. Báwo ni ìwà ìbàjẹ́ yóò ṣe tán ní orílẹ̀-èdè bẹ́ẹ̀? Báwo ni ọ̀daràn kan yóò ṣe bẹ̀rù ọgbà ẹ̀wọ̀n mọ́? Báwo ni ayé kò ṣe ní máa bàjẹ́ sí i? Ohun táwọn èèyàn ń wí rèé nígbà tí titun yìí tún ṣẹlẹ̀. Ayọ̀ wà lẹ́wọ̀n, wọ́dà kan sì mú jáde pé kó wá lọ gba pásípọ̀tù, ó sì tẹ̀lé e débẹ̀. Wọ́dà náà sì ní ọ̀gá òun kan ló ní kí òun mú un lọ. Abirú kí leléyìí? Ọgbọ́n tí wọ́n fi mú Ayọ̀ jáde ni pé àwọn wọ́dà ṣa àwọn 5 kan tí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ nílé ọ̀gá wọn kan. Ṣé eléyìí kì í ṣe tuntun? Wọ́n á máa kó àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n bá ti mọ̀ pé wọn kò lè sá lọ mọ́ lọ síta fún àwọn iṣẹ́ kí wọ́n lè fi ìyẹn gbatẹ́gùn àti láti ríta kí wọ́n mọ ohun tí àwọn ń pàdánù nítorí ìwàkiwà wọn. Wọ́n ní wọ́n bá ṣa àwọn 5 yìí pé kí wọ́n jáde o, wọ́n sì fi Ayọ̀ sí àárín wọn. Bí wọ́n ti dọ́nà ni ọ̀gá wọn kan sọ fún wọ́dà tó ń kó wọn lọ pé kó fi Ayọ̀ sílẹ̀ fóun, pé ọ̀gá àgbà wọn ní kí òun mú un lọ síbì kan. Asọ́ ti ọ̀rọ̀ ní sáà jẹ́ kínní àná. Bó ti mú Ayọ̀ báyìí, ibi passport ní Festac Town ló mú un lọ. Bí wọ́n ti débẹ̀ ni wọ́n ń sáré ṣe passport fún un. Àmọ́ nítorí pé wọ́n ń pẹ́ jù ni wọ́dà yìí ṣe bẹ̀rẹ̀ sí dààmú tó sì ṣẹnu fóró sọ fáwọn ọ́fíìsà tó ń fún wọn ní passport pé kí wọ́n tètè dá òun lóhùn nítorí òun gbọ́dọ̀ dá ọkùnrin tí òun mú wá náà padà sọ́gbà ẹ̀wọ̀n. Bí àwọn yẹn ti gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n fọgbọ́n dá a dúró sí i tí wọ́n sì pe àwọn ọlọ́pàá sí wọn. Wọ́n ti yọ àwọn ọ̀gá bíi 2 níṣẹ́ ní immigration lórí ọ̀rọ̀ yìí o. Wọ́n sì ti sọ pé ìwádìí tó gbóná ń lọ láti mọ ọ̀gá tó ń gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́wọ̀n tó fi ń bá wọn ṣe irú àwọn iṣẹ́ burúkú báyìí. Ìdí ni pé wọ́n ní ọ̀rọ̀ Ayọ̀ yìí kì í ṣe àkọ́kọ́ o, pé tẹ́lẹ̀ ọsibítù ló kọ́kọ́ fi ń kẹ́wọ́ tí yóò ní ara òun kò yá, tí wọn yóò gbé lọ sí ọsibítù tí yóò lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ níbẹ̀, tí àwọn ọlọ́sibítù tí wọ́n ti jọ di ọ̀rọ̀ náà yóò sì máa sọ pé kò tí ì gbádùn dáadáa tó ni. Èyí ni pé kì í ṣe ọ̀rọ̀ passport ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ayọ̀ yìí, ó ti ń gbádùn lọ́gbà ẹ̀wọ̀n ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe Ayọ̀ nìkan o, bí ọ̀pọ̀ àwọn ẹlẹ́wọ̀n pàápàá tó bá jẹ́ àwọn ọ̀daràn gidi bí apààyàn, bí adigunjalè ṣe ń lo àǹfààní owó tó wà lọ́wọ́ wọn láti máa jayé rẹpẹtẹ lọ́gbà ẹ̀wọ̀n nìyí, débi pé àwọn míì tún ń darí iṣẹ́ okòwò wọn níbẹ̀ pàápàá. Bẹ́ẹ̀ ni kì í ṣe Èkó nìkan ni eléyìí ti ń wáyé o, káàkiri àwọn ọgbà ẹ̀wọ̀n ní Nàìjíríà ni. Ìyẹn làwọn èèyàn ṣe ń béèrè pé báwo ni ayé Nàìjíríà kúkú ṣe rí báyìí? Àbí níbo la fẹ́ gbé irú eléyìí gbà nítorí Ọlọ́run? Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n àti àwọn ẹlẹ́wọ̀n wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.